ọ̀rọ̀ Fathia Balogun bẹ́ẹ̀ni ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ nínú ìgbésí ayé Fathia Balogun tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ mọ́nìgbàgbé ló jẹ́. wọ́n ní nǹkan bí ọjọ́ mélòó kan gbogbo wa la rí Fathia Balogun wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí. a kí wọn kú ọjọ́ ìbí. látọdún tí wọ́n ti ń sọjọ́ ìbí wọ́n náà ti pé 55 years lókè pẹ̀. ṣùgbọ́n àmọ́ bóyá nǹkan ìbànújẹ́ la lè pè ní o bóyá nǹkan dáadáa la lè pè ní o ṣùgbọ́n kinní kan táwa mọ̀ ni pé bó ti wulẹ̀ kò yéèyàn tó ó yé Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ Mr. Ṣeun látàgègè Agége lọ̀gá wà ẹ̀ka àmọ̀sórí ètò ayé gbẹ̀ngbẹ̀ Fathia Balogun ṣe ayẹyẹ ọjọ́ bíi 55 tí wọ́n ti wà lókè ìpẹ́. wọ́n ní ìdírè tí ayẹyẹ ọjọ́ bíi àwọn tó fi wáyé wọ́n ní bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé ọjọ́ náà gangan ọjọ́ náà gangan nìyá àwọn jáde láyé. bí mo ṣe rí tí wọ́n ní ìdí tí ayẹyẹ ọjọ́ ìbí mi tó fi wáyé bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ náà ni ìyá àwọn ló jáde láyé. Fathia Balogun sọ bẹ́ẹ̀ ìdírè o tí ayẹyẹ ọjọ́ ìbí mi tó fi wáyé bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ náà ni ìyá àwọn jáde láyé. ẹni pé kìíní yẹn ò common ọjọ́ téèyàn ń celebrate birthday ẹ̀ lọ́wọ́ lọ́jọ́ náà gangan ni ìyá àwọn jáde láyé. kí ló wá dé wọn àṣẹ máa ṣayẹyẹ ọjọ́ ìbí tó jẹ́ ọjọ́ ìdùnnú ọjọ́ náà jẹ́ ọjọ́ tó tún padà jẹ́ ọjọ́ ìbànújẹ́ ọkàn fún Fathia Balogun. àmọ́ bí tí mo wá ń lọ ń bẹ̀ níbi táwọn èèyàn kan ò ti bẹ̀rù Ọlọ́run lọ́nkàn bá ní bóyá Fathia Balogun wọ́n ní bóyá ó fi ìyá rẹ̀ bóyá ó fi borí fún nǹkan kan ni. bó wàá fi borí ebi ìyá rẹ̀ ni. ìyá tí ò wá fi borí láti àìmọye ọdún irú orí wo kí ló ń bẹ lórí wọn tó fẹ́ máa bọ̀ láago mélòó lásìkò tí wọ́n tiẹ̀ sí ń tí wọ́n ń jò tí náà wọ́n ń jò nínú tíátà. wọ́n á fi borí. wọ́n fi yá wọn borí ṣùgbọ́n mi ò mọ reason tó fi jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ti rí nǹkan kan wọ́n lè máa sọ àwọn èèyàn ló kọ kan tó bá wù wọ́n. ẹ bá wa share program yẹn yìí tẹ́ bá ń wò ó ẹ má bá wa share ẹ dákun ṣẹ́nu Fathia Balogun lè dùn bóun ṣe ayẹyẹ ọjọ́ bí òun ìyá àwọn dẹ̀ jáde láyé lọ́jọ́ náà ṣé yóò dùn mọ́nú àwọn èèyàn wá gbà á wọ́n sọ́dọ̀ orin mọ́ lọ́wọ́ wọ́n ní ẹ mọ́ dá lóhùn ní tí ìyá rẹ̀ fi lè kú lọ́jọ́ tó ń ṣe birthday ó túmọ̀ sí pé àájò kan ló fi yẹ ẹ̀ ṣe. ayé gbẹ̀ngbẹ̀ èmi gan tí mo jẹ́ kínní èmi gan fọ́ o bí àṣà àwọn tọ́ọ̀gì bí àṣà àwọn tọ́ọ̀gì èmi gan fọ́ nígbà mo gbọ́rọ̀ yẹn pé fífi ìyá ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn kan dẹ̀ ń sọ pé ẹ mọ̀dá ẹ̀wọ̀ alájí ẹrù dáadáa bóyá ó fi yẹ ẹ̀bọ rí lóòótọ́ ni wọ́n. mo ní ẹ dákun ẹ̀yin èèyàn ẹni tí yẹ ẹ kú lọ́jọ́ tó ń ṣe birthday ẹ wọ́n ní kéèmí náà wò ṣe ìrìpọ́jọ́ birthday ó nítumọ̀ kó nítumọ̀ kankan ọ̀dà ọjọ́ tí yà ń bí ọmọ sílé ayé ọmọ ṣe ń kú lọ́jọ́ náà gangan padà ṣùgbọ́n kókó ibẹ̀ ní sá àní fi tiwa bẹ́ẹ̀ mi ṣe sọ pé láéláé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ kí ni Fathia Balogun fẹ́ rò pé ó fẹ́ fi ìyá kan borí ṣé kó tó lè lórí kìkì sí àbí báwo mo wá rò pé mi ò ní fi tèmi ṣe àfi ká gbé wá sórí ètò ká mẹ́nu bà ká sọ̀rọ̀ ń pa ẹ̀ káwọn ará ilé náà bá wa dá sí kájọ fòye gbé ká sì jọ fòye digest tó ayé gbẹ̀ngbẹ̀ lápá ọ̀dọ̀ ti yín ọ̀rọ̀ rẹ o ẹjẹ́ afọ́kèlè rún bẹ̀kẹ́ ẹjẹ́ àjọ fòrò oúnjẹ sùn lórí ọ̀rọ̀ náà. gbogbo ilé pé a kó àsìkò yìí. àwọn nìyẹn mo kọ́ fẹ́ kára mi kún ṣùgbọ́n mo gbẹ́ tó sọ̀rọ̀ mo gbẹ́ sọ̀rọ̀. Alhaji mo kì í. ẹ mọ̀ kí mi. Alhaji látọkàn mi wà mo kì í. ẹ kàn dán náà yín ìbí náà owó torí owó yín lẹ fi ń kí mi ṣé mi ọmọ yẹn ni. Alhaji ṣe mi àkínkìrà lórí ètò tí màá tó kí mi. ẹnjọ́ lẹ ti kí mi kàn báyìí pé ẹ kí mi. ìsìn lórí pé ó ti ọkàn mi wá mo ṣe kí ni. sáfọkàn lẹ ẹ mọ kí mi. ó dà Alhaji ẹ ṣeun. yín fún yín lówó yín lọ́dọ̀ bá ti ní yọ bí ọba sì yọ. Alhaji ẹjẹ lè ṣe ẹ mú jẹ kí lè ṣe kẹlẹ lè ṣe ẹjẹ ó yẹ lẹ. ṣe ẹ rí nǹkan ẹ rí pé kìí ṣe kí tọ̀dọ̀ Ọlọ́run lẹ́ kí mi. ìkí Ọlọ́run wa kí yín ìkí Ọlọ́run mo kí yín Alhaji. èmi náà kí yín. Alhaji ọ̀rọ̀ tẹ́ gbé wá yìí. lálàkọ̀kọ́ a kí àǹtí Fathia Balogun torí àgbọ̀ kí ẹ lọ́kọ mi. bẹ́ẹ̀ni àgbọ̀ kí ẹ lọ́kọ mi o. wọn kọ ọjọ́ ìbí
wọn ní sọjọ́ ìbí ọ̀pọ̀lọpọ̀ ọdún náà ṣe lórílẹ̀ ìpẹ́. àmín. adẹ̀kí wọn náà lè kàn sí pé wọ́n kú ti ọ̀rọ̀ màmá wọn ẹ̀yìn wọn ó dáa. àmín. torí ìwà máa ń sọ pé ọmọ rere wọ́n máa ń gbẹ̀yìn arúgbó wọn. àdúpẹ́ ìgbésí ayé tí màmá wọn gbé. bẹ́ẹ̀ làwọn náà ṣe gbẹ̀yìn arúgbó wọn. bẹ́ẹ̀ ni màmá ti lọ sinmi. ọ̀rọ̀ tí a gbé wà lájú tí a tó tó nu àwọn èèyàn wípé àǹtí Fathia Balogun ó fi màmá bọrí ni. ọ̀rọ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tún sí níbẹ̀. ní alákọ̀ọ́kọ́ kí n tún tiẹ̀ bọ́ sí orí ọ̀rọ̀ wọn fi bọrí wọn fi bọrí. mo kọ́kọ́ kí àǹtí Fathia Balogun wípé wọn kò ṣe takuntakun, wọn fi hàn pé obìnrin làwọn nínú ọ̀rọ̀ ìrìn àjò ọkọ àti ìyàwó. bí mo ṣe ń kí wọn náà ni mo ń kí ọkọ wọn Mr. Saheed Balogun pé wọn kò ṣe takuntakun nítorí pé Alhaji àmọ́ ọ̀rọ̀ àwọn òṣèré bó ṣe rí ṣèbí láwọn nǹkan tá a treat lẹ́nu ọjọ́ mẹ́ta nípa ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àtìyàwó ẹ̀. ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ Fathia Balogun àti Saheed Balogun àwọn kan lè jáde kan sọ wípé wọn àjà gan. bẹ́ẹ̀ni torí wọn tó jọ ń ṣe. àwọn kan lè jáde kan sọ wípé wọn jọ ń gbé pọ̀ ni. àwọn tí wọ́n eróje mọ̀ pé n táwọn àgbà máa sọ pé ọjà tọmọ bá ti wọ̀ ẹ ń bá lọ fẹ́ obìnrin yẹn wo ọfẹ́ ìyàwó Saheed Balogun lọ fẹ́. inú mi dùn mọ́ ṣe tó ìgbésí ayé ara wọn wípé wọ́n jẹ́ kí ọ̀rọ̀ àwọn méjèèjì kó affect àwọn ọmọ wọn torí ká ní wọ́n ìjà lónìí wọ́n ń pariwo wọ́n ń tú àṣẹ ara wọn lọ́la tí social media bá wọ́n ń gbé Alhaji yóò affect àwọn ọmọ wọn ṣùgbọ́n ó ṣe ní pé mo kí àwọn méjèèjì bó ṣe tó ìrìn àjò wọn tí wọn ò jẹ́ kí ó affect ìgbésí ayé àwọn ọmọ. ògiri wọn lanu aláǹgbá ní social media tó bá ìwọ bẹ́ẹ̀ wọ́n bá wọn pín ilé wọn pín yẹlẹyẹlẹ. bí ìgbà téèyàn ti straw bọnú mineral sí ni. wọ́n máa bá wọn fa ni. so apàbẹ a kí àwọn méjèèjì pé wọ́n gbìyànjú ní àárín yẹn. amọ̀dẹ̀fẹ̀ jẹ́ káwọn òṣèré yòókù kan fi àwọn méjèèjì kan fi kẹ́kọ̀ọ́ kan fi kọ́ ẹ̀kọ́ àti ẹni tó sọ àti Afọláyan tó sọ wípé ọkùnrin kò ní ju ìyàwó kan lọ àti Fẹ́mi Adébáyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àtàwọn tó wọ́n kì í ṣe olóṣèré yàn kí wọ́n fi ìrìn àjò Saheed Balogun àti Fathia Balogun fi ṣàríkọ́gbọ́n torí pé àìmọye ọkọ àti ìyàwó tó yẹ pé ìjà kékeré wọ́n ti gbéra wọn sórí afẹ́fẹ́ ìjà kékeré wọ́n ti lura wọn pa wọ́n ti gúnra wọn pa ṣùgbọ́n àríta àwọn méjèèjì wípé bọ́ tiẹ̀ ń jà bọ́ tiẹ̀ ti parí ẹ̀ gan kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n àmọ́ yìí pé òun kálukú wọ́n ń gbé wọn lọ a sì gbọ́ wípé Saheed Balogun ti fẹ́yàwó mi bẹ́ẹ̀ la gbọ́ wípé Fathia Balogun ò ti fẹ́yàwó mi. ọkọ position kan. ó ti fọkọ mi sọrí. bẹ́ẹ̀ ni lọ́rọ̀ tó ń dike náà a máa gbọ́ pé wọn àtọkọ ti jà wọn àsìpọ̀ mọ́ ṣùgbọ́n ní ìsìn wọn àtọkọ ti parí ìjà. social media ò rí wọn pariwo yẹn pé wọ́n ti parí ìjà wọn ti jọ ń gbé pọ̀. ibẹ̀ ń pẹ́ social media ò kì í dá sí nǹkan tó dáa. ṣùgbọ́n nígbà tí wọ́n jà tí wọ́n túká social media gbé gbogbo ìrìn àjò wọn. Alhaji nípa ọ̀rọ̀ Fathia Balogun bó tiẹ̀ jẹ́ pé ọjọ́ yẹn bí òṣọjọ́ ìbí wọn gan Ọlọ́run ti kọ ìgbà tó ń kálukú ó lọ. ìyẹn ni pọ́jọ́ tí ìyá wọn kú yẹn. ìyẹn ọjọ́ tí ìyá wọn kú. kó jẹ́ pé kò bọ́ sọ́jọ́ ìbí wọn. kó bọ̀ bọ́ sọ́jọ́ ìbí wọn gan Ọlọ́run ti kọ ìgbà tí màmá ó lọ ó kàn jẹ́ sábàbí ni. kì í wá ṣe pé sábàbí burúkú ó tún wá jẹ́ sábàbí dáadáa. ṣé pé sábàbí dáadáa lè pé. sábàbí dáadáa ni Alhaji kọ́lọ́ ń jẹ́ kí ká má ṣáájú àwọn òbí wa lọ ni àdúrà tá a máa ń gbà. olórí àdúrà ni. bẹ́ẹ̀ ni so tí màmá bá lọ ní ìsìn tó fa àwọn ọmọ sílẹ̀ lọ Ọlọ́run tún gbàdúrà wọn ni tó bá jó lòdì tí wọ́n ló wá lọ ńkọ́ tí ìyàwó àlàyé ṣe rí i pé ọ̀rọ̀ burúkú ni. ìyẹn ò tiẹ̀ kódà. ká tó fapá abẹ yẹn ká fi dúpẹ́ lọ́wọ́ náà pé. kò ní ṣe mánéjì. màmá jẹ́ wọn mọ́ ó sì rẹ̀yìn wọ́n sì rẹ̀yìn màmá wọn. ṣé rí i ó tiẹ̀ jọyà wọn gan. Alhaji ṣe nínú ìrìn àjò ayé yìí ó máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ àwọn obìnrin
tí wọ́n bá rí obìnrin ẹgbẹ́ wọn tó ń ṣe nǹkan gidi wọn kì í lè polongo ẹ̀ síta ṣùgbọ́n tó bá rí i pé ó kù díẹ̀ káàtó fóbìnrin yẹn àwọn obìnrin wọn kọ́kọ́ pariwo ẹ̀ tí wọ́n á pariwo ẹ̀ síta pé obìnrin yóò dáa obìnrin yóò dáa. Nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ pé ìyá Fathia Balogun kú mo expect ọ̀pọ̀lọpọ̀ obìnrin yálà nínú tíátà tọ́jọ́ ń ṣe ni àbáwọn tó lọ social media kàn tiẹ̀ gbárùkùtù obìnrin pé ẹ kú ọ̀rọ̀ màmá o ẹ kú àṣẹ ilé màmá o ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ara àwọn obìnrin ẹgbẹ́ wọn gan tí wọ́n ń sọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó wípé bóyá ó ti lò yẹ́ ẹ̀ ni bóyá ó ti ṣe gbà bóyá ó ti ṣàwò. tèmi ò tiẹ̀ wá mọ̀ tí ọ̀rọ̀ ṣe fẹ́ kan. ṣé wọ́n ó fẹ́ fi ìyá bọrí kẹ́mi fi gùn ni àbíṣẹ́ ń wá star àbálùṣẹ́ ń wó kìkì inú iṣẹ́ tíátà àbí ṣé star ṣe ń wá nísìn nínú iṣẹ́ tíátà. Ó máa ń dùn mí pé àwọn obìnrin wọn kì í gbárùkù ti ra wọn tó bá dọ̀rọ̀ gidi ìgbàgbọ́ tó bá jẹ́ pé nǹkan burúkú ló ṣẹlẹ̀ ẹ máa ráwọn obìnrin láwa pọ̀ jù tá a jáde. Mo fẹ́ fi first lady wa àpẹẹrẹ sẹ́nọ̀tọ̀ Olúrẹ̀mí Tinubu. Aláàjì tó bá jẹ́ wípé bí sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinubu ṣe lọ sí US ńgbà yẹn kó jẹ́ pé wọ́n fẹsẹ̀ kọ́ àga náà yìí lulẹ̀ náà ṣubú. Gbogbo social media ìṣẹ́jú ni wọ́n á máa post ẹ̀ á ti rá àwọn tiktoker wọ́n á ti gé pẹ́rẹpẹ̀rẹ wọ́n á ti sọ tiwọn àti máa rá àwọn blogger wọ́n á ti pariwo. Tó bá jẹ́ kí wọ́n ṣe wà ní program yẹn ni Trump ó de tó sọ pé káwọn security kan lè jáde kí wọ́n work out tí wọ́n máa ìyàwó president Nàìjíríà yẹn. pé ṣe ẹni tó wá láti ìlú tó ti ń pààyàn yẹn ẹ lè dànù. gbogbo social media ti gbé wọn àti pín pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ṣùgbọ́n èmi ò mọ̀ bóyá ó ti ṣẹlẹ̀ rí alájú ẹ̀yin náà máa bí ǹjẹ́ ṣé American president ṣó ti upload Nigerian president àbíyàwó báyẹn rí. kódà kó mọ̀jà American president kó jẹ́ president Africa gan. ṣùgbọ́n èwo American president. ambassador láti South Africa ẹ káàbọ̀ alájà Bùnmi àti àwọn boys ẹ káàbọ̀. torí àwọn kan sọ wípé yẹn ṣe bí ó kí pé ó kú iṣẹ́ nílé ọkọ rẹ̀ ní kí n ṣe lórí ọ̀rọ̀ Nàìjíríà mo ní kò tiẹ̀ jẹ́ wípé Trump kí ìyàwó Tinubu pé ẹ kú iṣẹ́ o ẹ̀ ń tọ́jú ọkọ dáadáa o orúkọ taná tàgé ẹ̀ mọ́ first lady of Nigeria ni wọ́n tàgé ẹ̀ mọ́ bó ṣe pè nìyẹn ó ní first lady Nigeria. ibi tó wàá fẹ́ sọ wípé àwa Nàìjíríà a kì í gbéra wa lárugẹ ìtara tí wọ́n níyì tábà tún wá níyì ta tán ètò fi ẹ̀ka tún support ara wa a ní ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ olórin wa tó ń kọrin wọ́n á gbá yìí ń ta wọ́n á ṣe gbogbo ẹ̀ ń ta nígbà tó wá padà dé Nàìjíríà èébú la bù wọn ọ̀rọ̀ burúkú la sọ padà irú ohun tí Trump ṣe fún ìyàwó Tinubu ohun tó yẹ kí gbogbo obìnrin Nàìjíríà kí wọ́n celebrate nítorí pé obìnrin nìyí obìnrin sì lọ gbé obìnrin lárugẹ níta. ó sì gba ìwálé. ó dẹ̀ gba ìwálé tó wá jẹ́ pé wàkúwà náà ló ń wù bá a ṣe mú wa táwa fi bá ojú àwọn obìnrin jẹ́ Nàìjíríà náà nìyẹn ṣùgbọ́n ó gba ìwálé látàrí pé obìnrin ni òun. Recently ni mo rí news tí wọ́n sọ pé Chief King Charles ní UK ní pé wọ́n fún President Nàìjíríà àti ìyàwó ní official visit sí UK gbà tí wọ́n dẹ̀ ká wọ́n sọ pé irú kan báyìí ti ṣẹlẹ̀ ní wọ́n ní 35 years ago. ṣẹ́rí alájà àwọn kan báyìí lóòótọ́ a lè rí ìlú wa pé ìlú wa ò dá ìlú wa ò dá ìlú wa ò dá ṣùgbọ́n ibi kan náà nìkan gidi ó ti mọ wá sílùú wa ibi nǹkan báyìí díẹ̀díẹ̀ báyìí nìkan gidi ó ti máa wá sílùú wa níbi tá a bá dẹ̀ ti ń sọ ọ̀rọ̀ gidi sórílẹ̀-èdè wa nìkan gidi ó ti máa ṣẹlẹ̀ mo lérò pé mo sọ̀rọ̀ ìjọ kan tí Mr. Sanyaolu tí wọ́n ta kọ̀rọ̀ tí wọ́n sọ. ó tiẹ̀ nọ́mà èyàn nọ́mà ibi tá a ti ń sọ nǹkan gidi nǹkan gidi ó ti máa ṣẹlẹ̀ ó wà ní Bible ó wà ní Quran ẹ jẹ́ ká máa sọ nǹkan gidi sórílẹ̀-èdè wa nǹkan gidi àti ìyẹn máa ṣẹlẹ̀ lóòótọ́ àti lódodo ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí ó lè mọ́ dùn mọ́ wọn nú wọ́n ń pààyàn lónìí wọ́n ń pààyàn lọ́la ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ìtàn ló máa padà jẹ́ lórí ọ̀rọ̀ Fathia Balogun tí mò ń bá bọ̀ gbogbo àwọn tí wọ́n ń condemn Fathia Balogun pé àmọ́ tó fi yẹ ẹ̀ ṣe ó ṣe jọjọ
tó ń ṣọjọ́ ìbí níyẹ́ ẹ̀ kú àkọsílẹ̀ Ọlọ́run bọ́lọ̀ ń ṣe kọ́ ni bọ́lọ̀ ti ṣe kọ́ ìrìn àjò ni bọ́lọ̀ ti ṣe kọ́ ni ta ló tún wá mọ̀ bóyá ìyágun ò fẹ́ kú lójú àwọn ọmọ ẹ̀ ní ta ló tún mọ̀ wípé tí Fathia Balogun bá ṣe bẹ́ẹ̀ lè jọ yẹn ó lè jẹ́ pé ọ̀dọ̀ ọmọ mẹ́ẹ̀lú máa wà àmọ́ àwọn situation kan tó jẹ́ pé táwọn ọmọ bá fẹ́ rò òbí ju tó bá wà lọ́dọ̀ òbí wọn bóyá òbí wọn láàárẹ̀ ni àbó ti di ẹni àgbà òbí yẹn yóò fi ọgbọ́n kan rán àwọn ọmọ yẹn ṣe pé kó kún sàkání o kó tó di pé ẹlẹ́mìí ó gbà ẹ̀. bí kò lọ ra nǹkan àbí kò lọ gbọ́ ránṣẹ́. bóyá irú nǹkan tó ṣẹlẹ̀ jọ ẹ̀ nìyẹn pé bóyá ìyá náà ti ń wọ́n náà tí òfin jẹ́ kí bóyá Fathia bóyá tó súnmọ́ ìyá ẹ̀ ni. ó tiẹ̀ jọra wọn. ó jọra wọn bóyá tó súnmọ́ ìyá ni ṣùgbọ́n ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ni màmá ẹ̀ kú lọ́dọ̀ tèmi èmi ò rí nírí pé bóyá wọ́n bà ọjọ́ òbí jẹ́ ìyẹn ti di pé gbogbo ìgbà tí àti Fathia Balogun ti ń ṣe ọjọ́ ìbí báyìí wọ́n mọ̀ rántí ìyá. ok wọ́n ti ń ṣọjọ́ ìbí torí ọjọ́ náà máa jẹ́ remembrance fún mọ̀mọ́ wọn náà. wọ́n dẹ̀ ní máa ṣe remembrance nínú ẹkún wọ́n tún máa fi ṣàyọ̀ ni wọ́n máa fi yọ̀ nítorí pé ẹ̀ẹ́n téèyàn ń ṣe láyé ìyá wọn ti wá ṣe tó mà ní ó bímọ ọjọ́ bíi tiwọn yẹn ni wọ́n fi máa ṣe àjọ̀dún pé kínní ìyá ìpọ́dún kan ìrántí màmá ìpọ́dún méjì ọjọ́ náà gangan náà. kéèkó ni ẹjọ́ ju ẹkún fún wọn torí pé iye tóbi ń ṣe láyé ni màmá wọn ti ṣe láyé obìnrin wáyé wá ń bímọ ó ń tọ́jú ọmọ ó ń rọ́mọ ọmọ wọ́n sì jẹ wọn mọ́. ó sì jẹ wọn mọ́ so nǹkan ayọ̀ ni fún àti Fathia Balogun ṣùgbọ́n àwa tó jẹ́ pé a máa ń gbérò yẹn lẹ́jẹ̀ kiri tójú wa ò tó la máa ń gbé kiri pé yẹn ó ṣe lé ó fìyà ṣe ló fìyà ṣe tó musọ́lẹ̀kẹ́ ńgbà tẹ̀ bẹ̀rẹ̀ tó pé kò bá fìyà rẹ̀ rúbọ ibi ìyá rẹ̀ ni kì í sáàsì ìyá tèmi pípé ṣe bí ìyá ló fi rúbọ ìyẹn Fathia Balogun kì í sáàsì ìyá tèmi so bó bá fìyà rúbọ ó kú àwọn nìyẹn Ọlọ́run lórí wọn àwọ̀ ò rí ṣùgbọ́n lọ́dọ̀ tèmi èmi ò rí nírì pé wọ́n fìyà rúbọ àsìkò tí tó ti yà ọ lọ àwọn tó wà kún kékeré ńkọ́ ìbá àwọn kan ló ń kú ní 40 30 so tí àdàbà kú ní kó àgbà. tí wọn tiẹ̀ ti dàgbà. kí lẹ sọ. wọn náà kan ló ń tètè kú tí wọn dàgbà rárá. irú òkú màmá nísìn gbogbo ariwo ayúwe tá à ń ṣe nísìn bóyá gbàtà bá máa ṣòkú bóyá pàṣọ gan ni ó kọrin mi. ẹ tún padà yín. ẹ̀yin tí ẹ bọ fẹ́ mọ. àbí Wàsíù. àbí Wàsíù tó yẹ pé táwọn kẹrẹ ìjókòó tó ń sọ pé ó ṣe báyà fún yà ṣe rí kókó bẹ́ẹ̀ ní alájí pé ẹ jẹ́ ká tọ́jú àwọn òbí wa tí kò bá tọ́jú òbí tí kò bá tọ́jú ìyá á ti rí àwọn blọ́gà tí ó ti jáde tó ti pariwo pé màmá ẹ̀ kú nìsín wọ́n ń kéde kí màmá kú ṣó tọ́jú màmá ẹ̀ ṣùgbọ́n mi rí ní àrídájú pé àti Fathia Balogun wọ́n tọ́jú ìyá wọn ọ̀pọ̀lọpọ̀ wa táwa lórí social media táwọn máa pariwo èè lónìí èè lọ́la mélòó ni wà la tọ́jú òbí wa ọ̀pọ̀lọpọ̀ wa mélòó la tọ́jú òbí kókó bẹ̀ ni pé gbogbo wa ká máa tọ́jú àwọn òbí wa ẹ má jẹ́ wọ́n dìgbà tí àìsàn bá dé sáwọn torí àwọn àìsàn kan wà tó máa ń pè ní àìsàn àgbà ẹ má jẹ́ ká àìsàn dé bá wọn ká tó mọ̀ pé wọ́n nílò tọ́jú gbogbo àti ara wọn bá mókun ẹ jẹ́ ká máa bẹ̀ wọ́n wò ẹ jẹ́ ká máa pè wọ́n ẹ jẹ́ ká máa tọ́jú àwọn òbí wa torí mà táwa náà kéré àwọn náà wà sílé ayé àwọn lọ́lọ́kọ̀ wa wọ́n tọ́jú àwa náà débi táwọn lè tọ́jú wa dé nígbà tó lọ́n sì ti gbà fún àwa náà ní sí ó pọ̀ ní ó kéré ni nínú kékeré tá a bá ní káwa náà ká máa tọ́jú àwọn òbí wa ká máa dúró nígbà táwọn òbí bá lọ tán ká tó máa ṣayẹyẹ olórin àpá màálù mẹ́fà àpá màálù méje àwọn blọ́gọ̀ wa máa wá àwọn sẹlẹbírìtì ó máa wá ìyẹn kọ́ ni pé àtọ́jú àwọn òbí nígbà tó bá wà láyé ló yẹ kí a máa tọ́jú àwọn òbí wa ìyẹn nípa ọ̀rọ̀ Fathia Balogun inú mi ò bá dẹ́ dùn níjọ́ tó máa ṣayẹyẹ kí Mr. Saheed Balogun náà wà níbẹ̀. wọ́n á tiẹ̀ wà níbẹ̀. torí bó ṣe máa ń play màṣọ́rò wọn. àwọn náà post ìyá wọ́n post ìyá tí wọ́n sì kọ àwọn write up gidi sí pé abiyamọ nìyá yìí. láṣẹ máa ń sọ wípé ó tẹ̀lé ẹlòmíì kan yóò mú wa convince pé ṣé wọ́n ti ẹ̀ ń jà bí wọ́n ti ẹ̀ jà. bẹ́ẹ̀ni. torí ẹlòmíì ò ní ṣe bí alájì. nígbà tó ń wá Ghana ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo rí wọn bọ́n ṣe ń sọ̀rọ̀ èmi ò rí lára wọn pé
wọ́n ní ìwà àpọ́nlé yẹn lára, wọ́n pọ́n àwọn èèyàn lé, wọ́n máa jẹun tó máa mọ létò, ó kàn jẹ́ wípé a lè rìn kórí má mì ní. bẹ́ẹ̀ ni. wọ́n máa jẹun tó máa mọ létò. ara wọn balẹ̀. ara wọn balẹ̀. so tá a bá rí wípé láàrin àwọn àti Faith Balogun èèyàn gbọ́ ọ̀rọ̀ àwọn méjèèjì níta àbí lórí social media, a máa rí pé ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. a máa rántí Faith Balogun náà kì í ṣe tó rìnrìn ìdọ̀tí àbí ẹni tí wọ́n bá níbi ìdọ̀tí. a máa rí pé Alhaji àgbà tí wọ́n ti sípò mọ́ ààrí social media kò gbé news kan ní pé nípa àwọn àti Faith Balogun ṣe báyìí o, wọ́n lọ ṣe báyìí, àgbọ̀ ń pa wọn rí, bẹ́ẹ̀ náà la àgbọ̀ ń pa ọkọ wọn rí. torí ẹ̀ la mo ṣe fi apá bẹ́ẹ̀ mo ṣe fi ìwọ̀n wípé wọ́n kú iṣẹ́ takuntakun. ìtẹ́dẹ̀ ṣe yẹn torí méjì àwọn ọmọ wọn ni, kó má bà orúkọ àwọn ọmọ jẹ́, kó má da ìrìn àjò àwọn ọmọ rú. torí social media tá a ti mọ́rọ̀ bàbá àti àṣẹnu bá àwọn ọmọ ni wọ́n mọ̀ tọ́ka sí. bẹ́ẹ̀ni àwọn ọmọ ni wọ́n mọ̀ tọ́ka sí. ìtẹ́dẹ̀ sọ pé Mr. Saheed Balogun àwọn náà post right up nípa àwọn wọn kù ṣe torí olójú ọkùnrin tó lè ṣe. kódà wọ́n post ẹ̀ tí wọ́n dẹ̀ kọ́ pé abiyamọ gidi ni wọ́n. olójú ọkùnrin tí ó lè ṣerú nǹkan báyẹn. kí wọ́n á padà sórí ọ̀rọ̀ Olúrẹ̀mí Tinubu, sẹ́nitọ̀ Rẹ̀mí Tinubu ti Nàìjíríà tí mo sọ. bó sì fẹ́ kẹ́ ìyàsọ́dọ̀ àwọn obìnrin tẹ́ pé ọkùnrin ò tí ì ṣe kankan fún wọn báyìí, wọ́n ti gorí Facebook, wọ́n ti ń pariwo tàtàtà rárá. Alhaji mo wá títí pé màá tiẹ̀ rọjọ́ kan bóyá àti Faith Balogun tiẹ̀ jáde pé ẹni tó ṣẹlẹ̀ láàrin èmi àti bàbá ọmọ àwọn ọkọ àwọn ní pé báyìí ló ṣẹlẹ̀ táwọn fi jà. kò sẹ́ni tó gbọ́. òun kálukú lè ní àlébù tiẹ̀ lára o, ṣùgbọ́n ó yẹ káwọn obìnrin kí wọ́n kọ́ àwọn ìwà díẹ̀díẹ̀ lára àti Faith Balogun látàrí pé ohun tó bá ṣẹlẹ̀ nílé láàrin ọkọ àti ìyàwó èèyàn kì í gbé jáde síta. irú ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ewúrọ ọ̀rọ̀ àlùfàǹsà tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ sọ síta. irú àwọn èèyàn tó máa ní kí future ọkọ lọ́wọ́. Alhaji kò wá ṣe pé irú tiẹ̀ nìkan irú wọn wá pọ̀ bẹ́ẹ̀. Alhaji torí pé ọkọ tiẹ̀ jólódì kéèyàn lọ́la ṣe láṣẹ ti gbọ́ tiẹ̀ ẹ̀yin tó jẹ́ pé ohun tó yẹ kẹ́ ẹ yanjú láàrin ọkọ àti ìyàwó nínú ilé bí ó bá ṣe yanjú gan tó bá kọ́ pé kó kálukú mọ́ ọlọ́run lọ tiẹ̀ ṣé dandan ni kẹ́ ẹ bọ́ sórí social media kẹ́ ẹ máa pariwo kẹ́ ẹ máa tú àṣírí ara yín síta. ṣùgbọ́n àwọn obìnrin mi ò rò bóyá pé àwọn ń tú àṣírí ọkùnrin yẹn síta ni wọ́n dẹ̀ ti gbàgbé pé àṣírí ara tiẹ̀ gan lòun tú síta kì í ṣe àṣírí ọkọ lẹ́yìn tú síta, àṣírí ara yín gan lẹ́yìn tú síta. tó bá tẹ̀ tó wá jẹ́ pé àárín ìrìn àjò tí ọmọ ti wọ̀ ìyẹn ló tiẹ̀ wá burú jù. ẹ wà mọ tún àṣírí ara yín síta. ọmọ náà bá sítórì yẹn lẹ̀ ìyàwó dẹ̀ ń sọ pé kò ń tiẹ̀ rẹ̀ tó máa bó ń bring kí ní ẹ̀yà káńtì ẹ̀ dáhùn. Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó tó ṣẹlẹ̀ Alhaji àwa lérò bóyá pé ọ̀rọ̀ yẹn ti tán lẹ̀ ó máa affect àwọn méjèèjì. torí Fẹ́mi Adébáyọ̀ nínú òṣèré ìtàgé olókìkí èèyàn ni a máa affect wọn nínú iṣẹ́ nínú ìrìn àjò látàrí bí ìyàwó ṣe jáde tó ń pariwo síta òun ò ṣe lè òun ò ṣe débi pé ìgbà kan àwo kan ó kù díẹ̀ káàtó. gbogbo obìnrin dẹ̀ lọ́rọ̀ ìbáwí ẹ jẹ́ ká máa lẹ́mìí sùúrù pẹ̀lú ọkọ. kódà kéèyàn má bímọ fún un nítàn. ẹ jẹ́ ká máa lẹ́mìí sùúrù màá sọ tàwọn ọkùnrin náà torí bí máa lọ sọ pé káwọn obìnrin nìkan máa lẹ́mìí sùúrù bí Yékìtì bá pè wọlé èmi ni wọ́n máa fèsì. Alhaji káwọn obìnrin wa ká máa lẹ́mìí sùúrù torí pé ọkọ níwà àti ẹ̀ àwa ìyàwó náà níwà àti wa tá a bá lẹ́mìí sùúrù àárín tó dàgbà jáde látọwọ́ ọkọ. ṣùgbọ́n àwọn obìnrin mi wà tó jẹ́ pé tí ọkọ bá ti sọ ẹyọ kan báyìí kó tó land kó tó dé full stop àwọn obìnrin á ti sọ mẹ́ta látàrí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin láyé òde òní wọ́n fẹ́ ní freedom tiwọn ni. freedom yẹn gan ló máa ń fa wàhálà. freedom yẹn dẹ̀ ló ń kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ bá tó wá ní freedom tẹ́ ti gbàgbára gbàgbòrò tán ẹ wà sọ̀rọ̀ ayé di single and searching ẹ wà lẹ́yìn search kí lẹ́ ń wá tó sọnù ètò ló ń pèsè fún yín ẹ ti fi sílẹ̀ ẹlòmíì ti hé mu ó ti lọ. gbígba Jésù kò lè dálẹ̀ téèyàn hé ni. ẹ jẹ́ ká máa ní sùúrù fáwọn ọkọ nínú ilé àwa obìnrin tá a bá wo ìgbésí ayé ìrìn àjò Faith Balogun àwọn ìyá wọn sọ pé gbogbo ìyá táwọn ń jẹ ilé ọkọ torí ọmọ ni
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ayé òde òní wọn ò jìyà nítorí ọmọ mọ́ o wọn á lọ́mọ wáyé tiwọn àwọn wáyé tiwọn ni bẹ́ẹ̀ ṣe kó máa rí nìyẹn pé gbogbo àtẹ bá ń jẹ́ ní ọkọ torí ọmọ torí pé ẹ̀yin obìnrin náà lẹ́ẹ̀padà jèrè àwọn ẹ̀yin obìnrin lẹ́yìn jèrè ọmọdékùnrin lọ. bẹ́ẹ̀ ni o n tó pọ̀ ju obìnrin náà ni. àwọn obìnrin ẹ̀yin yá wa ẹ̀yin lẹ́yìn jèrè àwọn ọmọdékùnrin lọ kí wàá lóde tẹ́wàá lè ní sùúrù kẹ́ ẹ fara dà nílé ọkọ kí lóde tẹ́ lè ní sùúrù gbogbo tó bá ṣẹlẹ̀ nílé ọkọ kẹ́ ẹ fara dà ṣùgbọ́n ètò bá ti ń yọ lílù pé ó ti di domestic violence pé ìyẹn nìkan ni ò dáa ẹ ti ń yọ ọwọ́ síra yín ẹ ti ń yọ ọ̀bẹ ẹ ti ń yọ gílónì kó kálukú kó gbalẹ̀ bàbẹ́ ẹ̀ kó gbalẹ̀ yẹ ẹ lọ àwọn ọmọ ó dá bàbá wọn mọ̀ àwọn ọmọ máa dá ìyá wọn mọ̀. bó ti wulẹ̀ kó pẹ́ tó. ètò bá ti ń yọ ọwọ́ pé ẹ ti ń lura yín àwọn ò fara mọ́ èmi ò fara mọ́ kó kálukú kó gbalẹ̀ bàbá àti yẹ ẹ lọ ṣùgbọ́n ètò bá ṣe di pé ẹ kàn ń búra yín nulẹ̀ ni ẹ ní misunderstanding díẹ̀ ó sì lè settle ó sì lè yanjú kí wọ́n á padà sórí àwọn ọkùnrin náà àwọn ọkùnrin tí bísíǹsì bá ti dá ń ta tí ọjà ò bá dá níta tí ìrìn àjò ta ò bá dá ẹ má jẹ́ ká máa gbé kàrà wá bá àwọn ìyàwó nínú ilé mọ́ torí àwọn ìyàwó tó wà nílé àwọn ọmọ bá ṣe rìnrìn àjò tó kú díẹ̀ káàtó níta tá a bá ti délé táwọn ìyàwó tó máa nawọ́ ìfẹ́ sí wa ẹ jẹ́ ká dáwọ́ ìfẹ́ yẹn padà ẹ má jẹ́ ká kàrà mọ́ wọn nulẹ̀ á kàrà mọ́ wọn lónìí á kàrà mọ́ wọn lọ́la bá a bá délé ní tá a bá lè fi ràn ìyàwó lọ́wọ́ nulẹ̀ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ nulẹ̀ ẹ má jẹ́ àdá wọn dá pé ṣebí ṣe obìnrin lélẹ̀ obìnrin lè kó ṣe èyí tá a bá lè bá wọn ṣe nínú ilé ẹ jẹ́ ká bá wọn ṣe torí pé àwa àti wọn náà lájọ bí àwọn ọmọ kì í ṣàwọn nìkan náà dàbí àwa lájọ bí wọn àwa tá a bá dẹ̀ láwọn ọmọ nínú ilé ẹ jẹ́ káwọn ọmọ kan mojú wa ẹ jẹ́ àwa bàbá ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ ṣeré ẹ má jẹ́ ká sọ wípé ẹ̀ á tùrọ̀ ṣe bí mò ń fún oúnjẹ ńlẹ̀ ṣe bí mò ń fún wọn lẹ́tọ̀ọ́ wọn òótọ́ là ń fún wọn lẹ́tọ̀ọ́ wọn ṣùgbọ́n tí tá a bá délé tá a bá àwọn ọmọ ṣeré tá a bá yàwó ṣeré àti fún wọn lẹ́tọ̀ọ́ wọn tán o ẹ̀tọ́ wọn díẹ̀ là ń fún wọn fún wọn lẹ́tọ̀ọ́ wọn tán ṣù àwa ọkùnrin náà ẹ jẹ́ ká máa ní sùúrù nínú ilé fáwọn ìyàwó wa táwọn ìyàwó bá ń gbé ọwọ́ gan ẹ jẹ́ káwọ ọkọ ká máa ní sùúrù tá a bá ní àwọn obìnrin yẹn náà àwọn náà máa láròjinlẹ̀ pé ọkùnrin táwọn kan ń gbọ́wọ́ sí táwọn pariwo mọ́ kò kúkú dá wọn lóhùn àwọn náà máa ní change of mind ìgbà tó bá dẹ̀ rí pé arúgbìn yẹn ti rọ̀ ẹ̀yin ẹ̀ bá lélẹ̀ ẹ lè pé jókòó kẹ́ ẹ bá obìnrin yẹn sọ̀rọ̀ ẹ pé gbogbo tó ń ṣe torí àwọn ọmọ kó má affect àwọn ọmọ jẹ́ àṣẹ báyìí ṣùgbọ́n obìnrin tá a bá rí pé ẹnu yóò kà mọ́nú ilé ẹ lè lọ fẹjọ́ sùn àwọn òbí tá a bá fẹjọ́ sùn àwọn òbí still náà tẹnu ò bá ká a jẹ́ pé obìnrin yẹn fẹ́ ní freedom tiẹ̀ ni torí a rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tá a bá ti fẹ́ ní freedom tiwọn báyìí àmúrú ọwọ́ tí wọ́n máa ń gbé látàrí pé káwọn náà fi ní freedom wọn tẹ́ bá dẹ́ ní freedom tí yín náà kò sí nǹkan kan ta kò sí nǹkan kan níta tẹ́ bá ti nájà ìta lọ ẹ̀ tún padà wá di single and search wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan náà ni so ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ó ṣòro dá sí kò tún wá ṣòro dá sí ìmọ̀ràn láàfún apá méjèèjì torí èyí ò kì í dẹ́ nìkan lẹ́bi fún ẹnì kejì. ẹ fi ní ìmọ̀ràn. bí ọ̀rọ̀ pàṣọ sọ pé ọkọ lòun ò dá lẹ́bi torí pé tó ń bá dáyàwó lẹ́bi òun ní padà wálé wá jọ oúnjẹ wọn sọ ọkọ lòun ò dá lẹ́bi òun ò lè dáyàwó lẹ́bi ó tọ́ sí ni ìyàwó ló nílé àlè dáyàwó lẹ́bi ọkọ láàdá lẹ́bi ṣùgbọ́n àwọn obìnrin wa náà kí a máa fi sùúrù ṣe ká máa fi sùúrù tó nípa ọ̀rọ̀ àti Fathia Balogun ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ tí ò ṣojú wa àbí ètò kú díẹ̀ káàtó àbọ̀rọ̀ tá a fi máa bá inú àwọn ọmọ olókùn jẹ́ wípé bóyá lọ fi yẹ ẹ̀bọ́rí ni àbòfíyẹ ṣègbà àbòfíyẹ ṣàwò Ọlọ́run ti pè yẹ sọ̀dọ̀ kọ́ lọ́n kó bá wa tẹ́ màmá Fathia Balogun sí afẹ́fẹ́ rere torí olórí àdúrà ni àwọn tó fi sílẹ̀ kí okú ọ̀run kó mọ̀ dẹ́rù bà wọ́n kó mọ̀ ṣe ikú màmá wọn ní àkúfà àti Fathia Balogun náà ẹ̀yin náà ẹ kú ọ̀rọ̀ màmá o bẹ́ẹ̀dẹ̀ yín àmọ̀pẹ́ ti ṣe bẹ́ẹ̀dẹ̀ kó tó di pé ẹ gbọ́ bó ti rí right of kan wípé wọn àtètè jẹ́ wọn àjẹ́ káwọn mọ̀ bóyá wọn tètè jẹ́ kẹ́ ẹ mọ̀ o. nígbà tí wọ́n ń ṣe patí lọ. bóyá wọn tètè jẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe patí lọ kó wá lọ sọ wípé ìmọ̀ ti kú patí dàrú nù. ìtàn sọ ìkọlá máa sọ. ó dàbí ṣe jẹ́ kẹ́ ẹ ṣe patí tán tẹ ní nice time ara yín pé
kan tó wá túfọ̀ fún yín pé màmá ti rọ bí àgbàǹrè o lágbára Ọlọ́run bá òkè ojú òní ti gbogbo wa. àwọn tí ó wá jẹ́ pé ẹrùbìnrin mo sọ fún pé Ṣọlá lè sí sọ̀rọ̀ kan jọ kan